is that not the same Rashidi Olúwo of Ìwó tó máa ń watọ́ sí ṣẹ̀ṣẹ̀ tó pera ẹ̀ ìwọ tó tí wọ́n coronate as ọba tó fi ṣe tó tíṣẹ̀ ṣe fi ẹ́ jọba wọ́n á ní irú ẹ̀ pé wò kí n ṣọba wọn pẹ́ mí àníwọ̀ ìwọ sọ pé wò kí n ṣe gbákejì òrìṣà mọ̀ pé wọ́n ju òrìṣà lọ who are you láti bo síbo. He was humbled in the end. Òun ló ṣe fídíò lánàá ẹ̀ tó ń kí àwọn oníṣẹ̀ṣe. Ó kí àwọn oníṣẹ̀ṣe, ó jókòó, ó ń bu, ó káwọ́ lẹ́rọ́. Ó kí wa, ó ní àṣẹ ìṣàmọ́dún. Ó ní oníṣẹ̀ṣe ni gbogbo wa. Bó tẹ̀ jẹ́ pé ó kọ lẹ́nu. Ó kọ lẹ́nu. Ó ní oníṣẹ̀ṣe ni gbogbo wa. Èmi gan oníṣẹ̀ṣe ni mí. Òun máa ń sponsor eégún tó máa ń jáde. Pé nǹkan tó ń kọ̀ sọ òun ni wípé òun òrò tí ò bá ní tó bá sọ pé òun ò rí èèyàn. Òrò tó bá ní kẹ́nìkan máa rìn nígbà kan òun ò fẹ́. Òun ò ní kẹ́ má ṣèṣẹ̀ṣe o. Òun ò sọ pé ìlú Ìwó kì í ṣe ìlú ìṣẹ̀ṣe o. Gbogbo ọ̀rọ̀ wọ́n ní ẹnu tí mi bá fi bú òòṣà ló máa fi gbolẹ̀. Gbogbo ọ̀rọ̀ tó ti sọ, all the bad things he has said about ìṣẹ̀ṣe ó kó jẹ in just bí a 2 minutes video. Ojú yín bó. Èyí tó pẹ́rẹ́ ní Grand Mufti of Yoruba land. Mi ò mẹ́rin tó fi ẹ́ jẹ Grand Mufti of Yoruba land. Wáyà tó kónù gbọ̀njọ́. A jókòó síwájú kámẹ́rà. A gbé microphone sọ́run báyìí. A máa lẹ́nu. Ìwọ ló fẹ́ pe jihadi wá sílẹ̀ Yorùbá. Ìwọ ló rán wá tó penetrate Olúwo. Ẹ̀yin lọ́wọ́ báyìí ojú ẹ̀ ti bó. A ti jọ mú nǹkan lẹ̀ báyìí. Àwọn ò bá yín jà ẹ̀jẹ̀ ẹ̀sìn. Ilé oṣù ọ̀jà ẹ̀sìn. Bó ń ní stoop so low sí level yín. Ìjà ilé bàbá wa là á fẹ́ jà báyìí. A fẹ́ mọ a fẹ́ mọ ìpilẹ̀ṣẹ̀ ìtàn bí ilẹ̀ ìlú Ìlọrin bó ṣe ṣẹ̀ wá. A fẹ́ máa sọ fúnra wa báyìí ká máa sọ ancestral history tí yín Fúlàní nílọrin. A fẹ́ kẹ́ sọ fún wa bẹ́ẹ̀ ṣe dèrò lọ́rin. Àwọn náà dẹ̀ máa jẹ́ kó jẹ́ yín with evidence pé ilẹ̀ Yorùbá ní Ìlọrin. Ẹ̀yin ẹ fi Tani Olohun sílẹ̀ o. Ẹ fi sílẹ̀. Or be ready to abduct and detain all of us. Ẹ tún ẹ máa bọ̀ ní DM. Ẹ máa bọ̀. Ẹ lọ́gbọ́n àríkèrèkè yín kẹ́tọ́ wá fi gbé àwa náà. Kájọ wà ń bẹ̀, ká lọ bá Tani Olohun bẹ̀, kájọ máa pò níbẹ̀, kájọ máa wọ́kọ̀ tì kiri. Ká máa wọ́kọ̀ ṣáà lè pa wá. Àwọn máa pa wá ni ẹ fẹ́ tẹ́ nìyẹn. Wọ́n sì ẹ̀ bí ń da. Òrìṣà la wà. Mọ̀ pé bí àwa tá ń sọ̀rọ̀ lẹ́nu yìí, tá ń defend ìṣẹ̀ṣe lẹ́nu yìí, tá ń sọ fún pé ṣayé bú ìṣẹ̀ṣe mọ́ yìí, mọ̀ pé òrìṣà ni wá. Mọ̀ pé a ti padà we reincarnated. We have been here before. Tá a bá tún kú a tún padà wá. Tá a bá tún kú a tún padà wá. Until tá a bá gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ Abrahamic religions ká tó sinmi. Ìgbà yẹn la máa padà sóde ọ̀run tá à ní a máa wọ àwọn future generations wa a máa wọ wájú ẹ̀ pé we have achieved our goal. Fúlàní láti bo síbo. Ẹ fẹ́ sọ ilẹ̀ Yorùbá di north. Bẹ́ẹ̀ ṣe kọ́ńkà bí north ṣe pọ̀ tó yẹn bẹ́ẹ̀ ṣe kọ́ńkà wọn tó tẹ̀ pa gbogbo àwọn traditional rulers wọn nígbà yẹn. Àwọn bona fide Hausas tó jẹ́ ọmọ ìjìnlẹ̀ Hausa, indigenous Hausa people, ẹ pa gbogbo lórí wọn in the name of jihad. Ẹ wá install Fulani emirs. Ìyẹn lẹ fi kọ́ńkà àwọn Hausa bó ti jẹ́ pé àwọn Hausa ni majority ní north. Àmọ́ ẹ fi Islam ẹ fi bóbò wọn, ẹ pa wọn lórí wọn, ẹ suppress a whole Hausa, a whole Hausa lineage. Ẹ fi Islam ẹ fi colonize wọn. Fúlàní ló ṣe, yes. Ó tún Madam Fodio lórúkọ ẹ̀. A mọ̀ tán náà. The same thing lẹ fẹ́ ṣe ní báyìí.
but Ìlọrin lẹ fẹ́ gbà wọlé. We will not allow that. Such will not happen in Yoruba land because ilẹ̀ káàrọ̀ oòjíire ilẹ̀ àlàáfíà ni. The fact that people are accommodating and embrace every other ideology, okay, ẹ káàbọ̀ sílẹ̀ Yorùbá, come and thrive, ẹ settle síbi, ẹ gbà sábó, ẹ wá fẹ́ máa mú nice tea wá, ẹ fẹ́ máa mú ọmọ olúàbí wá, ẹ fẹ́ máa mú bí pé àgọ́ àbí. It will not happen. Ẹ fi ìtànà Ọlọ́run sílẹ̀ o. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n dìde tó ti ń sọ̀rọ̀ about Gani Adams, every other person, àwọn pastors, àwọn àfà olódodo ní Islam, àwọn Yorùbá àfà olódodo tó ń sọ̀rọ̀ pé akílódé ṣáà náà kì í bú wọn ni. Ẹ fi ìtànà Ọlọ́run sílẹ̀. Ọmọ gbọ́dọ̀ tẹ́tí dìde, tẹ́tí sọ̀rọ̀, tẹ́tí demand, tẹ́tí advocate fún release Dani Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ gbọ́yìn. Ọ̀gá mi ọmọ ilé ṣòwò rẹ̀, special appreciation to you fún ìgbìyànjú yín, fún akitiyan yín, for your involvement in this situation. Ṣebí ẹ̀yin náà ti di báyìí, ṣé kí n máa sọ fún yín wípé Nàìjíríà yìí, àwọn pípù yìí, àwọn Fúlàní yìí ló ń dà Nàìjíríà yìí, wọ́n gángan ní kòkòrò tó ń jẹ́ ẹ̀fọ́ tó wà ní ìdí ẹ̀fọ́. Wọ́n fẹ́ sọ Nàìjíríà, tó fi sọ the entire Nigerian region àbí Nigerian state, wọ́n fẹ́ sọ di north ni. Ibi tó àwọn ti máa ń rí jẹ, ibi tó máa ti ń bàjẹ́ ló ti máa ń rí jẹ. Yes, Yorùbá nation là ń pariwo káàsì kọ́kọ́ bọ́ lọ́wọ́ àwọn olórí burúkú Fúlàní yìí náà. Tọkọ máa bílé kọ́ wọn lé wá sí Yorùbá land, ọkọ̀ fi Islam kọ́ fi dà ní wàá pẹpẹ sí wa ní for every Yorùbá community ẹ máa bá Sẹ́ríkì àwọn Fúlàní àwọn Haúsá ń bẹ. Who are they? Wọ́n ti ń ṣe díẹ̀ bẹ́ẹ̀ ṣe yìí lọ́dí sí àmì náà. Bàbá mi ṣòwò rẹ̀, ọ̀gá mi ṣe ti rí báyìí. Bàbá wa Gani Adams, ẹ ṣe tẹ́ ẹ sọ̀rọ̀ o, ẹ ṣe tẹ́ ẹ tètè bóde tẹ́ ẹ sọ o, ẹ dúró báyìí ẹ sọ, you show that yes, Ààrẹ Ọ̀nà Kakanfò ni mí. Ẹ̀yin náà you're supposed to be the first defender of the Yoruba race now. Ẹ ṣe tẹ́ ẹ sọ̀rọ̀, a dúpẹ́ o. Ọmọ ọkọ ni yín, ọmọ ọkọ Yorùbá ni yín, ẹ̀ ń ṣọmọ àlè. This is the time to know who is Yoruba and who is not Yoruba. Àsìkò táwa nú ẹ̀rí, ó jẹ́ Muslim o, ó jẹ́ Christian o, ìsìn la fẹ́ mọ̀ bóyá Fúlàní ni ẹ́ àbọ̀ ọmọ ilẹ̀ káàrọ̀ oòjíire ni ẹ́. Torí kò sí ìdílé kankan lẹ̀ Yorùbá, ó bá jẹ́ Muslim, ó bá jẹ́ Christian, tí ó kì í ṣe ìdílé òrìṣà, kò sí ìdílé náà. So far tó bá ti jẹ́ pé ilẹ̀ Yorùbá ni, gbogbo ìdílé pátá òrìṣà ló fi pinlẹ̀ bẹ̀. Òrìṣà yẹn ò lè parun láyé. Ẹ fi ìtànà Ọlọ́run sílẹ̀ o, ẹ fi ìtànà Ọlọ́run sílẹ̀, ẹ fi sílẹ̀. Ọba Solomon, ẹ ṣé gan. Everybody, mama wa Yinka TNT, ẹ ṣé gan. Every person tó ti jáde láti demand fún the release of Dani Ọlọ́run, ẹ ṣé gan. Ẹ ṣé gan. Ọkàn gbọ́dọ̀ ṣe Dani Ọlọ́run o, kọ́kàn gbọ́dọ̀ ṣe. Ẹ lè fi jà ẹ̀sìn, ẹ lè fi dá ní àwa Yorùbá rú, ẹ̀yin Fúlàní Ìlọrin. Ẹ máa padà síbi tẹ́ ti wá. Ẹ máa padà síbi tẹ́ ti wá. Ẹ lè jà fọ́lọ́run, ẹ lè gbèjà Ọlọ́run, fọ́lọ́run lẹ kó jà ìjà ìfúra rẹ̀. Ẹ̀yin ìka yìí, Làbíbù Lágbàjì, who the fuck are you? Who are you? Kúṣùkà sórí wọn ló sí wa. Ẹ fi tàwọn Ọlọ́run sílẹ̀ o. A ṣe ń bọ́ àwọ̀ àti a máa mú nǹkan lẹ̀ pẹ̀lú yín. A máa mú nǹkan lẹ̀ pẹ̀lú àní dákẹ́. Ayé ìgbà táwọn bàbá ló máa ń dákẹ́ náà. Ló máa ń sọ pé ẹ fi wọ́n lẹ̀, àfẹ́ wàhálà, àlàáfíà láfẹ́. Ẹ wá rò pé àwọn lè gọ̀ ẹ ká tá bá fi lọ̀ wọ́n á fọ́ àní fọ́ àfọ́ ní àwa yìí. Àfi tí àbá, àfi tó yẹ pé àfi tó bí àṣẹ Islam rí nìkan ló kù lè máa ń tà wá.
gbogbo game tí ẹ̀ ń play yẹn just to silence àwọn ẹ̀fẹ́ suppress ìṣẹ̀ṣe ẹ̀fẹ́ kí ṣẹ̀ṣe sọ̀rọ̀ ẹ̀fẹ́ ká mí no everywhere in Yorùbá land ìṣẹ̀ṣe máa ti mí including Ìlọrin yes tani lóhùn ẹ máa fi sílẹ̀ one tó ń gbọ́dọ̀ ṣe two ìṣẹ̀ṣe wọ́n máa ṣe ní Ìlọrin wọ́n máa ṣe ìgbẹ̀yìn ẹ̀yin Fúlàní Ìlọrin ẹ máa sáré a máa ṣe ìṣẹ̀ṣe yẹn ó hà nílọrin ẹ mọ kankan